mo ní ẹ̀rí tó dájú àti èyí tó yẹ lọ́wọ́ o láti fi léde tí àsìkò bá tó pẹ̀lú ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí Natasha tó fi kan Akpabio. Natasha ó fohùn léde wípé òun ní ẹ̀rí tó dájú lọ́wọ́ níbi tó yẹ àti ibi tí wọ́n ti ṣe kinní ọ̀hún. Ó ní òun yóò fi ẹ̀rí ọ̀hún síta. Sẹ́nitọ́ Natasha tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ni ó ti fi ohùn léde tó ti ṣàlàyé wípé òun yóò fi ẹ̀rí àti ìdánilójú òun yóò fi léde nípa ẹ̀sùn tí òun fi kan Godwin Akpabio, ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà. Asòfin náà sọ̀rọ̀ nígbà tó ń kópa níbi ètò iléeṣẹ́ móhùnmáwòrán kan Channel TV lọ́jọ́bọ̀. Ó sọ wípé òun ní ẹ̀rí máa jẹ́ mi ìṣó lọ́wọ́ tí àsìkò bá tó òun yóò fi ẹ̀rí yìí léde àti ibi tó yẹ àti ibi tí àwọn ti jọ pàdé papọ̀. Ó kan sáárá sí ìgbésẹ̀ àjọ tó ń rí sí ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà INEC fún bí wọ́n ṣe dá ìpè àwọn kan dúró láti pè é padà sí ilé ìgbìmọ̀ asòfin. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésẹ̀ náà ni ó ti yẹ kí wọn ó dá ìpè ọ̀hún dúró síbẹ̀. Ó ní òun gbé òṣù bàràbàǹdẹ̀ bẹ́ẹ̀ ni òun gbé oríyìn fún àjọ INEC fún ìgbésẹ̀ wọn ọ̀hún tí wọ́n gbé. Àtẹ̀jáde náà kà báyìí pé agbẹjọ́rò ni mí, asòfin ni mí, mo sì mọ̀ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń ṣiṣẹ́. Ohun tó ṣe pàtàkì sí mi ni wípé ìgbésẹ̀ náà ó ti dúró báyìí. Ìgbìyànjú àwọn tó fẹ́ kí wọ́n pe sẹ́nitọ́ Natasha padà ló ti padà forí ṣánpọ́n báyìí tó sì já sí pàbó. Tí ẹ bá gbàgbé, sẹ́nitọ́ Natasha òun ni ó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi tí ó sì fohùn léde wípé Akpabio ó fẹ́ ṣe kinní yẹn fóun lọ́nà àìtọ́. Ṣùgbọ́n báyìí ó ní òun ní ẹ̀rí púpọ̀ lọ́wọ́ láti jẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ wípé òtítọ́ ni ọ̀rọ̀ òun. Ṣebí adájọ́ má sí asọ̀rọ̀máyẹ̀ tírú wọn bá sọnù ó yẹ ká wá rò wọn o. Àjọ elétò ìdìbò ilé wa INEC ló sọ èyí di mímọ̀ lójú òpó ẹ̀sìn rẹ̀ wípé gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ kí Natasha padà sí orí ipò náà láláì tí ì ṣe ìgbésẹ̀ àti gbogbo fàákájà tó ń lọ láàrin wọn. Ó ní ìgbésẹ̀ àwọn ènìyàn náà ló ti forí ṣánpọ́n. Àlàyé INEC lórí ọ̀rọ̀ náà ni wípé ìgbésẹ̀ yìí kùnà lábẹ́ ìwé òfin abala 69 ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà yìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọdún 1999. Sam Olúmẹ́kùn, kọmíṣánná ìjọba àpapọ̀ àti alága tó ń rí sí ìlanilọ́yẹ̀ lórí ètò ìdìbò ló buwọ́lù ìkéde ọ̀hún tó ìṣàlàyé wípé kò ṣeé pè padà. Àtẹ̀jáde náà kà pé ìwé ìfisùn tó pè fún ìdápadà sẹ́nitọ́ Natasha tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi ló ti kùnà báyìí. Ṣùgbọ́n iṣẹ́ ìwádìí ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo ní ẹ̀rí púpọ̀ lọ́wọ́ láti fi léde fún gbogbo àwọn ènìyàn wípé Godwin Akpabio ó fẹ́ fipá bá mi lò pọ̀ lọ́nà àìtọ́. Natasha ó fohùn léde o.